níṣe ni ìròyìn náà ló máa gba orí ẹ̀rọ ayélujára tí wọ́n sì ń gbé ìròyìn ọ̀hún kiri pé gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adeleke ti ìpínlẹ̀ Ọ̀ṣun àti gómìnà náà ní ìpínlẹ̀ Rivers tó tún jẹ́ mínísítà ọ̀rọ̀ ìlú Àbújá lásìkò yìí èèyàn Nyesom Wike wọ́n pàdé ní ìlú London lórílẹ̀‐èdè United Kingdom tí wọ́n sì ṣe ìpàdé lórí ọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun àti òṣèlú orílẹ̀‐èdè Nàìjíríà tọdún 2027 táwọn kan sì ń jẹ́ kó di mọ̀ wípé wọ́n ti fi ẹnu kò nínú ìpàdé náà wípé Wike yóò ṣiṣẹ́ fún gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adeleke nínú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún tó ń bọ̀ láti jẹ́ kó jáwé olúborí fún sáà kejì tí wọ́n sì ní gómìnà Adémọ́lá Adeleke òun náà ti gbà pé òun yóò ṣiṣẹ́ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti wọlé sáà kejì lọ́dún 2027 tí kò sì ní jẹ́ kí ẹgbẹ́ òṣèlú PDP tàbí ẹgbẹ́ òṣèlú alátakò kó jáwé olúborí nínú ètò ìdìbò ààrẹ ọdún 2027 gẹ́gẹ́ bá ṣe jáwé olúborí ní ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ètò ìdìbò ọdún 2023. Ǹjẹ́ kí ló bí ìròyìn táwọn èèyàn gbé kiri tàbí ní Wike àti Adémọ́lá Adeleke wọ́n ṣe ìpàdé lórílẹ̀‐èdè United Kingdom tí wọ́n wà níbi àwòrán gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adeleke àti àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn Wike tí wọ́n ti yọ kúrò ní ipò fóṣù 6 báyìí ìní bá ṣe pàdé ní ìlú London tí wọ́n sì ya fọ́tò tí gbogbo wọn jọ ń bára wọn rẹ́rìn-ín tí fọ́tò ọ̀hún tó wà lórí ẹ̀rọ ayélujára ẹ sì rántí pé Wike náà ti wà ní ìlú London láti nǹkan bíi ọ̀sẹ̀ kan sẹ́yìn tó sì jẹ́ pé lọ́sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí òun ni Wike àti àwọn aṣòfin ìpínlẹ̀ Rivers tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn ẹ̀ tí wọn kò gba ti gómìnà Sim Fubara ìní wọ́n pàdé ní ìlú London kódà Wike gbàlejò wọn ní ìlú London ó tẹ́ wọn sí ayé ó ti tẹ́ wọn sí rẹpẹtẹ gidigidi. Gbogbo eléyìí ló máa jẹ́ kí wọ́n máa gbé ìròyìn kiri wípé eégún àtiró wọlé èèyàn àtiró jáde ta ni ò mọ̀ pé eégún àtiró tó wọlé náà ni èèyàn àtiró tó jáde èèyàn pé ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó ń fẹsẹ̀ méjèèjì tiro wọn ní bí Wike àti Adeleke ò bá ní àjọṣepọ̀ kí ni wọ́n ń pàdé ní ìlú London sí bó tiẹ̀ jẹ́ pé kò sẹ́ni tó rí àwòrán Wike àti Adeleke papọ̀ ṣùgbọ́n tí wọ́n ní bí wọ́n ṣe rí òun àtàwọn aṣòfin ìpínlẹ̀ Rivers wọ́n jẹ́ ọmọlẹ́yìn Wike bó ṣe rí wọn papọ̀ túmọ̀ sí pé wọn ò fi àwòrán Wike àti Adeleke síta náà ni tí wọ́n sì ṣe ìpàdé wọn ní bòńkẹ́lẹ́. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lè fìdí ẹ̀ múlẹ̀ fún yín ìpè kò sí ní tó jọ Wike àti Adeleke ò ṣe ìpàdé kankan bẹ́ẹ̀ ni kò sí àdéhùn kankan láàrin wọn lórí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọdún tó ń bọ̀ tàbí ètò ìdìbò ààrẹ orílẹ̀-èdè lọ́dún 2027. Àwọn tó súnmọ́ Adeleke ìtàn bá ṣiṣẹ́ tán ṣẹ́nu ìjọba ìfàṣírí pamọ́ sí Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ pé ọ̀tọ̀ ní tí Adeleke bá lọ sí ìlú London wọ́n ní ètò ọrọ̀ ajé tí yóò mú ìdàgbàsókè bá ìpínlẹ̀ Ọ̀ṣun Adeleke àti àwọn ẹmẹ̀wẹ̀ láti ìpínlẹ̀ Ọ̀ṣun náà bá lọ ó ní ṣùgbọ́n níṣe ni wọ́n kọsẹ̀ bá àwọn aṣòfin ìpínlẹ̀ Rivers ó ní ṣe ni kí wọ́n wáyé ẹ̀ṣẹ́ síra wọn ni onígbà tán sì pàdé gómìnà wọ́n bẹ̀rẹ̀ pé káwọn jọ ya fọ́tò ọ̀lẹ́lẹ̀ ní fọ́tò táwọn èèyàn rí káàkiri orí ẹ̀rọ ayélujára wọ́n ní ò sí nǹkan tó jọ wípé Wike àti Adeleke wọ́n ṣèpàdé gbangba bí ìpàdé kọ̀rọ̀ tí wọ́n wá fẹnu kò pé bóyá Wike yóò ṣiṣẹ́ fún Adeleke lọ́dún 2026 tí Adeleke náà yóò ṣiṣẹ́ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀gá Wike lọ́dún 2027 wọ́n ní kò sóòótọ́ nu eléyìí o kódà wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé dàsìkò yìí ààrẹ Wike àti Adeleke ògùn rẹ́gẹ̀ nítorí pé Wike kò ṣàtìlẹ́yìn fún Adeleke rárá lásìkò tí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọdún 2022 wáyé tí wọ́n sì ní lásìkò yìí o Adeleke òun àti Wike ò ṣèpàdé kankan bẹ́ẹ̀ làdéhùn kankan wọ̀ láàrin wọn àti pé ohun tó fà á tí òun àtàwọn aṣòfin ìpínlẹ̀ Rivers tí wọ́n yọ nípò fóṣù 6 tí wọ́n fi ya fọ́tò òun ni àlàyé tí a ṣe yìí.